kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ohun tá a fi ní ṣẹ̀yìn mọ́ Ọlọ́run ò ní jẹ́ kẹrí a máa ṣẹ̀yìn ṣáà ni kò sí nǹkan tó bẹ́ẹ̀ ṣe sí pé a máa mọ̀ pàpà àwọn tó máa ṣẹ̀yìn a ní ṣẹ̀yìn kẹ̀ ohun tá a fi ní ṣẹ̀yìn mọ́ kábíyèsí bàbá Tadé ní káwọ́ àrùn ìgbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dù ìmọ̀lẹ́ ẹgbẹ́ òdùn yìí ẹ kò fẹ́ ta sólòṣì èèyàn ni bẹ́ẹ̀ ni táwa fi ní ṣẹ̀yìn mọ́ Ọlọ́run ò ní jẹ́ kẹrí irú ọba wo ni kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì fídíò tí mo fẹ́ play fún bẹ́ẹ̀ kẹ́ farabalẹ̀ kẹ́ wò ó ní o kẹ́ máa mú point tó bá mú yes tó mú no ẹ bá mi kọ́lé yọ kọ̀ọ̀kan tó bá wù yẹn lè kọ 1000 comments lórí fídíò tẹ́ fẹ́ wò yìí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tó jẹ́ key point tí mo ṣe wò wípé àníṣe yìí kábíyèsí dey play ni o a máa ṣẹ̀yìn ni ẹlọmọlọpàá wa kẹwàá fi kó àbí DSS lẹ́ máa lò kábíyèsí bẹ́ẹ̀ kí n tó lọ sọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ máa kọ́kọ́ play fídíò kábíyèsí kan fún yín ọba Ìpẹ̀tù Lẹ́kì mo ní pé ọba Ìpẹ̀tù Mòdù mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀rọ ló wà lọ́kàn mi kábíyèsí ọba Ìpẹ̀tù Lẹ́kì Gbadéwọ̀lú 1 of Ìpẹ̀tù Lẹ́kì àwọn náà sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ bá mi combine ọ̀rọ̀ tí kábíyèsí Ìpẹ̀tù Lẹ́kì sọ àti kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ẹ bá mi gbénú wọnú ara wọn tó bá mú yes àbí tó bá mú no ẹ bá mi combine ní ẹ papọ̀ ẹ bá mi kọ sí comment section ṣé ọ̀rọ̀ àwọn méjì tá bá combine ní ẹ papọ̀ ṣé ó mú rẹ̀wẹ̀sì ọkàn bá yín àbó gbé yín lẹ́mìí sókè ṣó fún yín ní hope wípé a máa gba òmìnira nílẹ̀ Yorùbá that we will be free kábíyèsí ẹ kú fọmọ ènìyàn ṣe o ẹ kọ́kọ́ play fídíò yìí ná káwọn èèyàn bá mi wo nǹkan tẹ́ kọ́kọ́ sọ ẹ bá ń ṣe báyìí adùn dáadáa wake up call lélẹ̀ fún gbogbo èyí kábíyèsí tó kù ẹ ká kọ́kọ́ wọ Ìpẹ̀tù Lẹ́kì ná. wọ́n á sọ fún wa lénìí òun ni ìṣọ̀kan ó ṣe kókó láàrin àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ibi tí Nàìjíríà ń lọ sí àwa Yorùbá ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan àwa lọ́ba náà àti ṣera wa lọ́kan so ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ọmọ wa náà ẹ jẹ́ ká ṣera wa lọ́kan Yorùbá kan náà ni wá Oòduà kan náà ni gbogbo wa má jẹ́ ká mú ọ̀tá a máa ń wọ́ ọ̀rẹ́ kọ́ ni a kì í wọ́ ọ̀tá fún ọ̀tá ẹgbẹ́ Oòduà lápapọ̀ ò ní dàrú o gbogbo ẹgbẹ́ ló wà káàkiri láti gbélé Oòduà lárugẹ èyí tí bàbá wa tá à ń ṣe ń bá ilé ni àti ti Gani Adams ni àti ti Fáṣẹ̀hùn àti ti Sunday Igboho gbogbo owó wa láti fi gbé ilẹ̀ Yorùbá lárugẹ ni Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe Ọlọ́run ní fi èdè àìyedè sí àárín wa àmì tèmi dẹ̀ ń sọ lénìí àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ gbogbo ọmọ tó dẹ̀ ń wò wá káàkiri àgbáyé náà ojú tẹ fi wò wá ò ní fọ́ o ẹni tí inú ń bí Ọlọ́run á bá wa yọ nínú àṣẹ ẹgbẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀ à ní dídàmú o àṣẹ àìyedè Ọlọ́run ní fi sí ilẹ̀ Yorùbá o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. ẹni a ti rò pé kò lè pàgọ́ o. ṣé bẹ́ẹ̀ ti rí ẹ káàbọ̀ kábíyèsí Ìpẹ̀tù Lẹ́kì ewúrẹ́ ò sọ pé òun ò bá àgùntàn ṣe ṣùgbọ́n nígbà míì àgùntàn sọ pé ìyá àwọn òbí dúdú Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kò lóun ò bá àwọn tó kù ṣe ṣùgbọ́n nígbà míì tọmọ bá gbẹ́sẹ̀ la máa ń fà ní tẹ̀tẹ̀ ọmọ tó jókòó gbangidi lójú kan èmi ò mọ báyé máa ṣe o ẹ̀yin tẹ́ wò mí ṣé kábíyèsí Ìpẹ̀tù Lẹ́kì sọ̀rọ̀ tí wọ́n sọ ṣó mú yẹ́sì àbó mú no ṣó ti ń kílẹ̀ fún gbogbo wa báyìí ń tẹ́ bá rí sí ẹ bá mi kọ sí comment section ẹ jọ ká tó lọ sọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì mo fi kábíyèsí bẹ́yìn èyí tẹ́ bá ti download tap send bá mi download tap send ẹ lo promo code Abiola TTS ní àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ ju owó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà ẹ ní ìdásí máa wà bókí ẹ ní third party and we are fast and reliable
ẹni dára ọmọ tó wáyọ̀ fún yín ò ní gbé yín lọ́mọ lọ yín tẹ́tí ló kùdùsì fún yín o ẹ má wàá jo ìyá wọn ẹ ṣí ẹ̀sìn gbogbo àwọn kọ́ńtàkì yín ẹni kan lo Abiola TTS káwọn lè gba promo code tiwọn Abiola TTS káwọn lè gba bónọ́ọ̀sì ẹ má yẹ kí n gẹ́ra mi jẹ láwọn jàre mọ̀ pé mi ò gbédè aláàyín pọ̀ o ẹ kà lọ sọ́dọ̀ kábíyèsí Ìjàjẹ́ Ògúnwùsì. ọmọ tí Ọlọ́run Olódùmarè kẹwàá pẹ̀lú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire Olúọmọ ọmọ tí Ọlọ́run dá fún wa nítorí pé tá bá bí ọmọ tó láyà àbùṣe ó ti bùṣe torí àyà níní ó ju òkun lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ kọ́ orin pẹ̀lú Sunday Ìgbòho Òòṣà. Gbogbo ìgbà tí a ti ń sọ̀rọ̀ nínú gbàgede àwọn orí adé wọ́n ti ṣàdúrà fún, ọkùnrin ti ṣàdúrà fún, obìnrin ti ṣàyẹ́sí èyí tó jáyé ojú bẹ́ẹ̀ náà lọ. Ṣùgbọ́n àwọn tó kọ́ orin pẹ̀lú ẹ, kí ló ń jẹ́ Sunday Ìgbòho, kí ló ń jẹ́ Ìgbòho Òòṣà? Tó bá wájú, tó ráwọn tó wà pẹ̀lú ẹ, tó ẹ̀yìn, tó ráwọn tó wà pẹ̀lú ẹ, èyí tó ń jẹ́ Ìgbòho Òòṣà nìyẹn. Mo wá ń fi àkókò yìí àkọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó tẹ̀lé Ìgbòho Òòṣà. Ẹ̀yin ní èjìká tí ẹ jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn ẹ̀. Ibikíbi tẹ́ bá wà ẹjọ́ ẹ dìde, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Torí kò sẹ́ tó pọ́n yín lé ẹjọ́, ibikíbi tẹ́ bá wà, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé, mo mọ̀ dáadáa, ọmọ mi tó le náà ni. Òrìṣà máa ń bí ọmọ tó gbọ́n, ó máa ń bí ọmọ tó gọ̀. Gbogbo yín mo ti rí, ẹ rò pé mi ò mọ̀ yín. Ojoojúmọ́ ni àkìtàn máa ń gba ọrẹ. Ṣùgbọ́n ẹni tó bá lójú inú á tara gírí pé ọmọ tí ó da ìrẹsì ẹ tó ń da àkìtàn. Nítorí pé tìbìtìrì la dálé ayé. Ọlọ́run kẹ́mi pẹ̀lú nǹkan kan lórí ìtẹ́ Oòduà yìí. Ẹni tó bá ní sùúrù, tó bá farabalẹ̀, ojú tó farabalẹ̀ á rí mú. Gbogbo yín ni mo mọ̀, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Nítorí pé à ń sọ Sunday Ìgbòho Òòṣà, àwọn tó wà pẹ̀lú ẹ̀, àwọn tó rọ̀ pẹ̀lú ẹ̀, wọn kì í sábà dúpẹ́ lọ́wọ́ wọn. Torí ẹ̀ ni mo ṣe ní kẹ́ dìde. Mo fẹ́ fàsìkò yìí kí ẹ ṣé púpọ̀. Ẹ má rò pé mi ò mọ̀ yín o, ọ̀pọ̀lọpọ̀ yín ni mo mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ti mú mi, ẹ ti rí mi bú dáadáa. Mo mọ̀ yín dáadáa. Tẹ bá mú mi tó báyìí, màá kàn máa rẹ́rìn ní pé òye ayé gbogbo yín. Torí pé mo ṣe rí lára yín ni tó kù bá ti hó ruru báyìí, ẹ tún máa wà ruru yín. Orírun gbogbo àgbáláyé nìyí. Ó ti fẹ́ ojúmọ́ kan báyìí ní àkínnáwọ́ sáwọn aláṣẹ́kù wa láti ṣe ètùtù. Ṣùgbọ́n ní ìgbà kan lójú fẹ̀, odùwọ̀ ọ̀nà máa ń lò
tó bá défẹ̀ tó ṣe yángayángá wọ́n lè mú ẹ báyìí wọ́n lè lọ fi ẹ́ ṣe òpin wọ̀ tó ń jẹ́fẹ̀ nìyẹn o tá a bá pa ìjì báyìí tá a fi hàn ìjì ẹ̀rù kì í pa ìjì mèrè bàbá ọkọ ojúfẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ o èèyàn ni wọ́n máa fi ìwọ̀ lójúfẹ̀ ó wà lórí kì í fẹ̀ ṣùgbọ́n àwọn baba ńlá wa náà lórí tó gẹ́ ẹnikẹ́ni tó bá fi èèyàn ìwọ̀ ní ìsìn apẹlẹ́wọ̀n bí ọ̀bọ ìjọba amúnimóògùn ìyẹn ni mo sọ fún gbogbo ìgbà yẹn pé sùúrù lọ́jọ́ tí ọmọdé bá ń gégi nígbó àbámubi tó máa wó sí sùúrù yẹn òun ló wá dé báyìí nísìnyí sùúrù yẹn torí ó ṣe jó yín lára àgbà yẹn ó jó yín lára torí ẹ̀ lọ lè ṣe bú bàbá yín lẹ bú tẹ yín lẹ gbogbo gbogbo yín ló mọ̀ pátápátá ìyẹn ò ní pé màá fi ṣe àlékún fún yín torí bó ṣe yé yín mọ̀ nìyẹn èmi yìí kọ́ ló ń kú délẹ̀ fún ààrẹ wa orílẹ̀-èdè àná nítorí ọ̀rọ̀ yìí àti gbogbo tó ń ṣẹlẹ̀ mo lọ bá èmi òun àti Ọlọ́run ló wà bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tí ọmọdé tí ọwọ́ ẹ̀ bá ti di ikú dà òun ní gbèrè tó pa bàbá ẹ̀ nítorí wípé ọ̀rọ̀ wa nílé Káàárọ̀ Oòjíire ọ̀rọ̀ tó lẹ́gẹ́ ni Ọlọ́run kẹwàá àwa ni àkọ́kọ́ fún gbogbo nǹkan ní gbogbo ọ̀ràn adúláwọ̀ àwa la láṣà àwa la máa ṣọ́wọ́ àwa la kọ́kọ́ wọṣọ gbogbo ọ̀ràn tó ń wọṣọ àtọ̀rìn wá ní gbogbo àṣà aṣọ wọn ẹ lọ ṣèwádìí pátá ṣùgbọ́n àṣà wa káwọ sanyẹ káwọ fi adéfìlà bíjì ajá àwa la ní àṣà yẹn Sunday Igboho ṣá sùúrù la máa fi yanjú kíní ẹ ká fi sùúrù tọ wọn fẹ́ràn wa wọn fẹ́ràn wa wọn fẹ́ràn wa ọkọ ló gba ara òwe ní láti dàrú ní o láti tó lóko àdúgbò lọ́wọ́ náà pé o gbogbo lọ. Tèmi yé mi o pé tó wà lẹ́gbàá yẹn ó lágbára ó lé púpọ̀ ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ lọ́wọ́ gbogbo lọ́wọ́ ọ̀tẹ́ yìí àti ọlá lókàn tó gbogbo yẹn lọ. Ó lé jù báyìí lọ ṣùgbọ́n Ọlọ́run tó wá kẹwàá ààrẹ orílẹ̀-èdè wa tó wá bẹ́ ní sí ọmọ Káàárọ̀ Oòjíire ni tó dẹ̀ fẹ́ràn bí tó ti jáde wá tó tọ́ ọlọ́mọ sọ fún yàn ààrẹ wa ó fẹ́ràn bí tí ó ti jáde wá ọmọ Káàárọ̀ Oòjíire ni kó tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ alátúnṣe ní èmi ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àfisílẹ̀ bẹ́ẹ̀. Kò yí ọ̀pọ̀lọpọ̀. Sùúrù tó lọ́jọ́ ọjọ́ iná ni gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ yìí. Ọlọ́run kẹ́ Sunday Igboho púpọ̀ Igboho ṣá. Ọlọ́run kẹ́ ọmọọ̀rọ̀ gbé kalẹ̀. Ó ní ọpọlọ olóyìnbó ló gbé ká máa lọ léèwé ká máa lọ kàwé yunifásitì èyí tó ka ju ìwé yunifásitì lọ. Ọlọ́run kẹ́ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ọmọ bí wọ́n ṣe ń bá àwọn àgbà ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ibi tó lọ jìnnà owó tẹ fẹ́
fún ìlọsíwájú ilẹ̀ káàárọ̀ oòjíire. Kò sẹ́ni tó fẹ́ tó yín tó mi, kò yé ọ̀pọ̀lọpọ̀ ni. Ṣùgbọ́n tí o bá ní àwọn tí ò fẹ́ràn tó bá súnmọ́ tó fà wọ́n mọ́ra, ibẹ̀ yẹn ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ orí mi, mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o gba ògùn yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pẹ̀rọ sí, ó lè bí báyìí lọ. Àwọn míì tó jàjàgbadì lọ́wọ́ ìfihànwọ́ o. Inú fún ẹ̀dọ̀ fún náà wà. Àwọn yóò fi wọ́n tẹ̀ sórí ikọ̀ Sunday Igboho wọn mú àkáǹtì ṣe bá tó bá gbé wọ́n tẹ̀ ní òléwà wájú bàbá ẹ̀ báyìí. Wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà káàfi gbogbo ẹ̀ kan ti wé wọ́n tẹ̀dí ìwé ni a dẹ̀ máa yọ kúrò bẹ́ẹ̀ ó ti ṣe é ṣe. Wọ́n tẹ̀dí lọ. Àwọn kan wọ́n tẹ̀dí wọ́n wà ní ẹ̀wọ̀n báyìí. Ṣùgbọ́n ò sí náà ó ṣe wà pẹ̀lú àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ tó dúró tiẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọn kì í sábà rántí yín Sunday Igboho nìkan ní ṣá. Igboho òòṣà àwọn ẹ̀yin gángan ló ṣá. Gbogbo yín kọ́ ìdí ọmọlé gbogbo yín kọ́ ẹ̀yin gángan ló ṣá. Ọlọ́run Olódùmarè ò ní yà yín bí ọmọ Haúsá. Tabari dàkejì ẹ̀ tí yà yín dìde tí gbogbo yín lẹ́kúrò lẹ́yìn Ìgbòho yìí kò sí tó kí o ṣàmọ́. Ẹ̀yin ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣé o. Ó tún ní bàbá ṣe gbé igbá ẹ̀ la máa bá gbé. Lótìtọ́ àti lódodo, wọ́n bínú fẹ̀, wọ́n bínú mọ̀lẹ́kẹ́, Sunday ṣe báyìí. Mo ní kò yí ọ̀pọ̀lọpọ̀ yín. Gbàgbọ́ tó ló ń bọ̀ ó lé gọ́gbà yẹn. Ẹ fi Sunday lẹ̀. Bóyá Ọọ̀ni bọ́dà ló pè mí ní o. Ẹ kì í ẹmu ẹranko bí rẹ̀ orúkọ. Ṣùgbọ́n ọmọ mi náà ni ọmọ ìtẹ́ ẹ̀ ni bó ṣe jó lára sí mi. Ó yé mi. Ẹ fìjà lẹ̀. Ìjà ò dà kọ́kọ́ fún alẹ́ káàárọ̀ oòjíire. Torí ẹ̀ ni mo ṣe máa ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ọbẹ̀ kì í mẹ́ pàpà. Nítorí láti ní ìfọwọ́sowọ́pọ̀, ìrẹ́pọ̀ àti ká wà lójú kan, òun la máa fi gbáǹtà máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ là ń ṣe lẹ́yìn. Wá bá mi ní ìdàkọ́kọ́ mo dárúkọ lọ́yà ẹ̀fẹ̀ gbogbo màá wá mo bá mo ní ṣé o ṣe ní gbogbo ẹ̀ lọ́lọ́ máa bá wa yanjú pátápátá. Ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. Mo sọ tèmi yé mi tó bá ogun yẹn lọ o. Ìtàn rò ó jù báyìí lọ. Àwọn tó ti lérí léka, àwọn nínú ìwé wọ́n tẹ̀lé wọn, inú ẹ̀wọ̀n wọ́n tẹ̀lé wọn, wọn ò tiẹ̀ lè rí wọn ò lè yan káàkiri. Tó ń ṣe ìdàgbàdarí àjàgbádì, tó ń ṣe àjàgbára. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọlá ìmọ̀ kan. Mi ò bínú sí ẹ̀. Ṣé òrìṣà tó bí ọmọ tó gbọ́n, òun náà ló bí ọmọ tó gọ̀? Òrìṣà bí gbogbo ẹ̀jọ́ ni, torí gbogbo wọn ló lọ́jọ́ orí wọn, wọ́n ní ìwúlò wọn. Akíkanjú ni ẹ̀. Iyì ẹ̀yẹ wa ní nílẹ̀ káàárọ̀ oòjíire.
ó dẹ̀ ní rẹ̀ dà ó ti pẹ́ tó ti fẹ́ wá kó ní wọ́n fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti pè mí ohun náà gbogbo àwọn kan ní kó bọ́dọ̀ wọ́n fẹ́ wọ́n wà bí o àwọn máa ṣẹ́lẹ̀ṣẹ́ ni àwọn máa gbẹ lórí àwọn máa gbẹ lápá àwọn máa gbẹ lórí àwọn máa lọ́rùn àwọn kan tún pè mí mo ní ẹ fi Sunday lẹ̀ ẹ fi Sunday lẹ̀ Sunday ìrẹ́dùnmí ló dàgbà sí Sunday ọmọ fẹ̀rí Sunday òòṣà. Gbogbo wọn ló pè mí bó ṣe ní pé ó máa rìn ní o gbogbo ẹ̀ ní mo mọ̀ ní Ojúfẹ̀ gbogbo wa la máa tú jáde Ìfẹ̀mọ́dẹ́kẹ́ wá ẹ máa rìn dáàfin ó ṣe máa ń yéèyàn ju báyìí náà lọ gbogbo ẹ̀ ní mo mọ̀ ẹni tó ṣẹlẹ̀ sí ẹbí ni ó jowó lọ gbogbo àwọn bàbá ẹ wà bí àbí ká wá ṣèpàdé wọn ti lọ ní òun wọn ní rárá o Sunday Igboho ń bọ̀ wọn ni ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ pọ̀lé tí gbogbo wọn dókòó yìí wọn ní ń bọ̀ bí ẹ̀jẹ̀ àjọ pọ̀lé wọ́n lè ló dà bẹ́ẹ̀ àpamọ́ wa náà ni torí ẹ̀ ló ṣe ní kọ́kọ́ bá mi ṣe é fún ẹ nítorí ṣe kò ń ṣe ìjà tara ẹ̀ ló ń jà mo sọ̀rọ̀ lọ́wọ́ ní Ìjẹ̀rò lóyàdé wí gbogbo wọn tẹ̀ ẹ̀kọ́ tí mo sọ mọ́ wọ́n ní Sunday ní òun ní ọmọ ní ìrìṣà náà ní wọn náà ló lè mú un dání fọ́ ìrìṣà gbogbo ẹgbẹ́ tí wálẹ̀ wí mo lè tó bẹ̀rẹ̀ sí sọ ọkọ tí mo sọ lọ mo tún ṣàdúrà fún gbogbo ibi tó bá dé láyé wọn máa gba ìlú àwọn ọmọlẹ̀ kan wọ́n wá sótú Ifẹ̀ ìmọ̀lẹ̀ ọjọ́ ìmọ̀lẹ̀ òòrùn àti ìmọ̀lẹ̀ òṣùpá wọ́n gbára jọ wọ́n ní báwo la ṣe máa jọ ṣe pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lògùn ti wá yìí ọjọ́ ní ògùn tòun kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ di lọ́wọ́. Ó ní asábáṣá ọ̀rẹ́bọ̀rẹ́ àlọ́mútọ́gà lójú Ifẹ̀ èmi ọjọ́ tí bá ti yọ báyìí wá yọ ní múlàmúlà la máa ń kí ọjọ́ títí dè ní gbogbo ọjọ́ bá yọ kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ gbogbo ẹ̀ ó máa ń yọ kedere ní ọ̀dọ̀ tí yóò kó ẹ̀ ọjọ́ ṣe ń yọ tó ń là kedere bẹ́ẹ̀ ni wọ́n máa yọ káàkiri àbálá ẹ̀ òun tún dé ó ní ìwọ́jọ́ àjọ òṣìṣẹ́ pọ̀ ṣùgbọ́n ògùn ẹ àtògbò tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ tún ní ọ̀rọ̀ ogó òrùn kò sí ẹmu adarí ohun kankan tó máa gbójú sókè báyìí tó máa wojú ògbó òrùn báyìí ojú ẹ̀ máa fọ́ ni. Ògo tí òrùn ní tí ọmọ aráyé ò lè gbójú wọn lójú lójúfẹ́ náà ni ògo òrùn tó wà lọ́tọ̀ ọmọ aráyé ní fọwọ́ gbogbo ẹ̀ lójú. Òṣùpá ní ògo náà ọ̀tọ̀ ni tálẹ́ bá lé báyìí òṣùpá ló máa lé déédéé ó máa dá dúró ògo wọn á yọ kedere gbogbo àgbáláyé ló dẹ̀ máa rìn kò sẹ́ni tó fọwọ́ gbogbo òṣùpá rí láyé ọmọ aráyé ní fọwọ́ gbogbo ẹ̀. Ó ṣe é ṣe ni kó máa ṣe lọ́wọ́ ọlọ́wọ́ Olódùmarè ò ní jẹ́ kó. ẹni tèmi alva bóò ni how dey go ṣe àwọn máa ṣe kábíyèsí àbámi ṣe kábíyèsí ẹ wo àwọn ọ̀rọ̀ tí
kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì sọ ó ṣọ̀kì ó ṣọ̀tà láìsí mi ó ṣe mí lára bákan tó bá gbọ́ ìdèdú mi ò gàngán ó ṣe mí lára bákan ó já mi lára jẹ. Wọ́n ní wanted orí Sunday Igboho wọ́n ní ṣó ti yé yín ẹ bá mi kí kábíyèsí Ògúnwùsì gbogbo ẹni tẹ́lẹ̀ ṣe ń bú Tinubu náà Tinubu ò rán mi sí yín o kí n wá kàmpéènì fún wọn. ẹ jẹ́ ká wò pé orí ilẹ̀ ẹja ti máa ń bàjẹ́ àwọn bàbá yìí wọ́n lè rí i pé àwọn òkí ẹ̀ nípa wa ṣùgbọ́n àwa tá à ń pè wọ́n wọn ò dákẹ́ wọn láwọn ń gbàgbọ́ ya àwa gan jẹ́ kó yé wọn pé dey play ni wọ́n wà á ní fi yín lọ́rùn sílẹ̀ a máa kọ̀ntínú láti máa pariwo orúkọ yín ni a máa pè yín ṣáá ni kábíyèsí Ọọ̀ni bàtọ́ rérò bàbá ó yẹ kẹ́ pé DSS sí wa ni àbí kẹ́ pé ọlọ́pàá fún wa kọ́kọ́ ogun wa mo jẹ́rìí ẹ ṣe gbọ̀nsà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹṣin ọba àjẹkù pẹ́ àwọn olórí kábíyèsí ẹ̀ tí ì dúró ó dà pé lẹ́kùn méje lẹ́ṣẹ̀ kan ẹṣin máa kùn tó 90 kábíyèsí o wọ́n máa pọn lẹ́kùn yẹn báyìí ni àwọn olórí náà wá pẹ́ láàfin ẹ fọwọ́ pawú ẹ fi èrìgì jẹ nǹkan tó dáa ẹ máa fẹ́ èrìgì jóbi náà o ṣùgbọ́n tí máa fọ àwọn àsọtẹ́ẹ̀dì wà tí máa fi ẹja tútù ẹ fi èrìgì jẹ gbogbo ẹ ṣe gan èyí tẹ́ wá ń wò wá kábíyèsí Ọọ̀ni irú èèyàn wo ni wọ́n jẹ́ lọ́dọ̀ tí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan mo wá bá wa kọ́ tó bá mú yes èyí tó bá mú no èyí tó bá mú yes èyí tó bá mú no ẹ bá wa kọ́ sí comment section. Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí lèmi ń jẹ́ o. If you are coming across my page for the first time I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jẹ́ ọmọ lẹ́yìn olóyè tí ó pè méjì àbẹ̀ni ọmọ tí ó ṣe é pààrọ̀ tó máa pààrọ̀ tiwa adéwájú federal government tó máa sign ẹ̀ ó máa déwájú Elédùmarè see you my next show I like you I love you I thank you I gbogbo ẹ̀ ẹ bá mi share fídíò ẹ wá yẹ kí n ṣàwàdà ó ṣàárọ̀ kùtùkùtù ẹ bá mi share fídíò yìí ẹ ṣe gan ẹ bá mi tẹ thumb up lórí show yìí kẹ́lẹ̀ fi ìròyìn sí comment section see you my next show if you have not followed my YouTube channel what are you waiting for ẹ má yẹ kí n enter yín I love you bye bye.